bàbá wa tí wọ́n ń bẹ ní kálẹ̀ àti bàbá wa gbẹ̀dẹ́nu àtẹ̀yìn àfáà wa wọ́n ní a ṣe wáàsí lórí ìjókòó tá a jókòó yìí kí ló bí ẹnìkan relé láàrin wa ni ẹni tó relé yẹ ìwáyé wa àti ìlọ wa ní màlámi nígbà táyé sí ẹranko ìwáyé wa kódà àwọn ẹranko tó bá bí bàbá yìí ẹranko yòókù rẹ̀ náà sì péjọ tì báyìí wọ́n sì máa fara nù báyìí wọ́n máa fara nù báyìí tó láàrin ìṣẹ́jú márùn wọ́n sì pẹ̀yìn dà wọ́n congratulate ẹni pé okú ewu nù ni wọ́n péjọ tì. ìjọ tó máa di wípé ọmọ ádámà náà wáyé náà la fi máa ń péjọ ń bẹ̀ tọmọ ádámà bá tún wá lọ sọ́hùn á tún wá péjọ ìpéjọ nì àwa ni ẹ̀mẹ́jà péjọ lákẹ́sẹ̀ ẹ̀kí àṣàdúà ìlú bí táwọn àgbàlagbà wa fi dá irú ìjókòó báyìí kalẹ̀ báyìí ẹsẹ̀ Fidau fún torí pé ìjókòó nì yóò máa jẹ́ àǹfààní fókútókú yóò sì máa jẹ́ àǹfààní fáwọn tá ń bẹ láyé àwọn méjì ni wọ́n máa jẹ́ àǹfààní fún gbogbo tí wọ́n bá kà ń bẹ̀ ní ti tàrà áhùn táwọn bàbá wa ṣe yìí ọlọ́run lọ mú bá ẹni tó kú báyìí. ويفرحون إذا جاءت هديتهم كالحي يفرح بالإهداء بالثمر òkútọ́bá wà tí wọ́n bá ṣàdúrà fún àwọn màláíkà wà á gbé gbogbo sàárà tí wọ́n bá ṣe fún ni wọ́n wà á gbé lọ́dọ̀ rẹ̀ báyìí tó bá gbé sọ́dọ̀ tán ṣé yóò jẹ́ ni rárá kò ní jẹ́ bí sẹ́ẹ̀tì ṣe máa ń fa iná mọ́ra ni iná lòkú náà máa ń fa sàárà tí wọ́n bá ṣe yóò fa sàárà báyìí. تربوا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر gbogbo ń tà sí ní àtàyà Al-Qur'ani ta ka àti dàrẹ́lù ta ka yóò dì mọ́lẹ̀ lánlá ni. Allahu Akbar. wọ́n wà lọ gbé síwájú òkú yẹn báyìí yóò wá fà sára ìmọ́lẹ̀ ọ̀wá dára rẹ̀. ọ̀nà tí àǹfààní ìjókòó yìí fi dá fókùnù rẹ̀. ètò sì fi dá fáwọn náà ni pé àtàjì ń bẹ̀. agbọ́rọ̀ ọ̀lọ́ ń bẹ̀ àtẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ wọ́n jọ tara jí ń bẹ̀ tó bá tún wá wọ̀ kò tún gbàgbé. a máa ń ta àmà ní wípé alahayatu walimamatu àdánwò lọ́lọ́ fi ṣe fún wa àdánwò lọ́lọ́ fi ṣe fún wa ìṣẹ̀mí yẹn àti kíkú ni àdánwò lọ́lọ́ fi ṣe fún wa ọ̀sán nínú Suratul Mulk ọ̀yà wí ká gbọ́. ó ti ṣàwùsọ ọjọ́ lọ. Bàbá ọkọ̀ lẹ́dí bí ẹni ìlú kò wá wà láàkó lè jẹ́ kọ́dé. Àlẹ́dí kọ́lọ́kọ́ nígbà tàwàlà àtàlẹ́ yọkùlù ọkọ̀. Ayyukum ahsanu amala. Tẹ́ bá gbọ́gá fún mi mo gbọ́gá fúnra mi. Bàbá ọkọ̀ lẹ́dí bí ẹni ìlú kò. Títóbi èmi ọlọ́run ọba gbígbọ́ngbẹ́ èmi ọlọ́run. Ọwọ́ àlà. Tó jẹ́ sí pé gbogbo ìtí ń jẹ́ ìjọba sánmà méjèèjì àti lẹ́ẹ̀lẹ̀ gbogbo tí ń jẹ́ ìjọba bẹ́ẹ̀ ọwọ́ èmi ọlọ́run ló wà. Ọwọ́ àlà. Kò lè ṣe é kọ́dé. Èmi ọlọ́run bó ti wá tóbi tó yìí kò sí kinní kan tí ń lágbára lórí ẹ̀. Àlẹ́dí kọ́lọ́kọ́ nígbà. Ọlọ́run bá lẹ́mi tó jẹ́ sí pé mi ni mo dá ìṣẹ̀mí. Wọ̀lá ayé tọ́. Èmi ni mo dá ikú mo dá ìṣẹ̀mí. Iná bolo ọkọ̀. Ní ẹ̀bùrúwàkùn torí kíní kankan torí kí n lè fi ṣàdánwò fún yín ni kí n fi tẹ́sì yín. Àyọkọ́ ọ̀sánà mẹ́lẹ̀. Ta lẹni náà nínú yín tí ó ṣiṣẹ́ rẹ̀? Ta lẹni náà nínú yín tí ó hùwà rẹ̀? Ta lẹni náà nínú yín tí ó sọ̀rọ̀ rẹ̀? Ta lẹni náà nínú yín tí ó dẹ̀bi pọ̀? Ta lẹni náà nínú yín tí ó máa ṣe tọ́lọ̀ ní ká ṣe? Ta lẹni náà nínú yín tí ó máa ṣe tàbí ní ká ṣe nínú yín? Àdáwò ọbẹ̀ náà nìyẹn. Ọlọ́run ìgbà tọ́lọ́run bá wá ṣe eléyìí tí ò fi kú báyà ṣe eléyìí. Ẹ̀yin náà wo nǹkan. Ànábì wa Nuhu alayhi salatu wassalam. Olóṣèbí gígùn jù lẹ́yìn Adam olótúnṣèbí gígùn jù.
ó lọ 900 years láyé wọ́n wá bí Nuhu pé kéfà àrọ́fta dùnìyà bó ló ṣe ráyé sí ó ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ń jáyé wọ́n wá sí hàn bẹ́ẹ̀ ó ní kàdákìlì min báàbin wa kharijin min akhar ayé tẹ́ẹ̀rí tí mo lọ 900 years ń bẹ́ẹ̀ ni ó dàbí ìgbà tí mo gba ojú ilé wọlé tí mo gbẹ̀yìn kùlé jáde ni kí n yóò lọ 900 years ẹ wá wà wá ti ṣe kí là ń lò ẹni tó pẹ́ jù nínú 80 nínú 90 nínú 40 nínú 100 bóò ní ó ṣe ní lójú àwọn eléyìí ni anabi Nuhu lọ́lọ́ sí bá fún ẹ wọ́n wà anabi Ibrahim náà alayhi salatu wa salam anabi Ibrahim ní gbogbo àdúrà tá anabi Ibrahim ṣe lọ́lọ́run gbà Ọlọ́run ní gbogbo tó bá ṣe nígbà torí pé mo ṣèdánwò fún o sì páàsì nínú àdúrà tó wá ṣe ni pé òun fẹ́ pẹ́ láyé Ọlọ́run ló yọ̀ǹda àsìkò anabi Ibrahim wá tó tí ó lọ ó ti dàgbà kùjẹ́kùjẹ́ ikú wa lọ bá anabi Ibrahim ọlọ́ba ṣe fàájì ọwọ́ sọ̀rọ̀ pé àsìkò mọ̀ ti tó ní ìtòhun àtọ́lọ́run jọ sọ kò tí tó ó ní no problem malakul maut ọwọ́ kú lọ́dọ̀ anabi Ibrahim anabi Ibrahim wá jí láàárọ̀ ọwọ́ kan arúgbó kan wájú ilé rẹ̀ bádúgbò yìí bá ti wá fẹ́ gbé oúnjẹ tí ó jẹ tí ó bá gbé ọwọ́ lọ ẹnu báyìí ń lo bí ìṣẹ́jú 15 kọ́wọ́ tó dé ẹnu tó bá tún wá dẹnu báyìí yọ ọkọ lè fi jẹ wájú báyìí kó fi jẹun báyìí kó fi jẹ ètè báyìí kó tó wá di pé yóò rí gbé sí ẹnu rẹ̀ àná Ibrahim wọn wọ pé eléyìí tó rúgbó ju èmi lọ Ọlọ́run èmi ọ̀fẹ́ kẹ́mi orúgbó tó báyìí ikú bá dé sàlámù àlékún ó lásìkò ti tó ó ní àsìkò ètò ṣebí wọ́n lọ tọrọ pé ọ̀fẹ́ jẹ́ ká gbàdé orí báyìí àsìkò rẹ̀ tó náà nù ní kú bá mú ànábì Ibrahim náà kú lẹ̀. alayhi salatu wa salam. ẹ jẹ́ àwọn tànábì Dáúdà alayhi salatu wa salam. ikú wá bá ànábì Dáúdà pé àsìkò ti tó ànábì Dáúdà ló wẹ̀ ṣe tán bá dààmú wa wọ́n bá jọ ń sáwàdà nígbà wọn jọ ń sáwàdà ikú wá bí ilé rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kan ti ń bẹ lọ́hùn ni níbo ló wà ó ti kú ti pẹ́ kódà ó ti tó ó tọ́dún báyìí wọ́n tún sọ̀rọ̀ lọ wọ́n ṣe fàájì lọ èyí tó wà ń bẹ ńkọ́ ó ló ti kú ti pẹ́ wá mọ̀ pé òwe nípa fún ọ pé ikú tó gbojú gbẹ̀ ni òwe nípa fún ọ. ọwọ́ ajé ká ànábì Dáúdà dúró orí ìdúró náà ànábì Dáúdà wà ní kú ti malakul maut ti gbẹ̀mí ẹ̀. ẹ wo tànábì Musa alayhi salatu wa salam ikú lọ́dọ̀ ànábì Musa pé àsìkò tó ànábì Musa ní ti ṣe tán ó ní bá dààmú wa kódà àrí kánú tí là pé ọgbà ní etí ikú mo oníṣì kú mbẹ Ọlọ́run ní rẹ malakul maut ọ padà lọ́dọ̀ Musa lọ sí tẹríbíyà tó bá jà ànábì Ọlọ́run yọ pass tẹríbíyà ó ní kú wá ṣe fún ni pé àsìkò tó àmọ́gbà tó ló ṣe tán yìí sáfọwọ́ rẹ lulẹ̀ lẹ̀ iye yèèpẹ̀ tó bá ṣe lọ́wọ́ rẹ báyìí ènìyàn ọdún tó lò láyé yèèpẹ̀ tí n bá ti fọwọ́ lò yẹ gbà tí n bá wá gbọ́ sókè báyìí èyí tí ń kánlẹ̀ ní ọdún títún lò láyé ànábì Musa ní ọ̀dà tí n bá tún wá lò kí ni ó ṣẹlẹ̀ ọ̀nà náà ni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí tètè mọ wá lọ lásìkò tó yẹ yìí bàtà Musa náà ti gbọ́dọ̀ Ọlọ́run. ẹ wò tànà Muhammad sallallahu alayhi wa sallam. ẹ wò tànà Muhammad sallallahu alayhi wa sallam. ẹ wò tànà duwa Muhammad. sallallahu alayhi wa sallam. malakul maut wọlé wá bá nàbì ọ̀kàlẹ̀kùn ó ní ya Rasulullah ní òjíṣẹ́ Ọlọ́run àsìkò ti tó èwo lọ sàlẹ́sà ń bẹ̀ sọ máa lọ ní àbótú máa sẹ̀mí ànábì ni mo prefer kí n máa lọ ọ̀dọ̀ Ọlọ́run bali rafiqul aala gbọ́dọ̀ tó jáde lẹ́nu ànábì kan bá gé máa lọ bí tó já sí pé ìyìn ní gbọ́ bànújẹ́ mọ́ láyé. Allahu akbar. bí malakul maut ti fi mú tànà Muhammad sallallahu alayhi wa sallam. tànà wàá sẹ́kù tí kò ní mú. oníwàásí àgbáyé second tí wọ́n bá ní oníwàásí àgbáyé a ní first nínú orin a ní second náà nílùú Ìbàdàn. Alhaji wa mú ìdílé àjà ní Bello
La ilaha illallah Muhammadur Rasulullah. Àfáà tí ń gbélé Haúsá táwùsá náà mọ̀ pé àfáà ni. Yóò tó wá fi késẹ̀tì ránṣẹ́ látòrí di Kánò wá sílẹ̀ Yorùbá. Yóò máa sọ pé ẹ̀yin bàbá wa ńlẹ̀ Yorùbá ẹ̀yà pé mo tún dé. Ẹ̀yin bàbá jòkújòkú fá. Ẹ wá wo gan. Ṣé o mú ìdínà àjà ní pẹ̀lú àwọn náà tó ti lọ bọ́rọ̀? Ẹ wo nǹkan. Àmọ́ kí la fẹ́ mú wá sí ń bẹ̀ ni wípé ṣé mú ìdínà àjà ní lọ 84 years láyé? Ó kálukú wá ń sunkún, kálukú wá ń dorí korò bí ìgbà tó lo 30 years láyé. Ìwúlò tó wúlò ni, ìwúlò tí bàbá wúlò ni. A fẹ́ kí wọ́n lọ. Àwọn náà tó ti lọ. Najihu wa namdi. Wa ina bada ini. Bàṣẹ. Bàbá kọ́ni bàdá bílà ìdí ṣàdó. Àwọn náà lọ nù ní torí péjọ wọn ń wáyé kọ̀ọ̀kan ló ń kálukú ń wáyé. À ń wáyé là ń mọra wa, là ń pàdé ara wa. Nàìjíríà. Bá a ti wọ́n wáyé òní náà, bá a sì mọ ẹjọ́ ń bẹ kọ̀ọ̀kan. Kálukú ṣe máa lọ́kọ̀ọ̀kan náà nù ni. Ọwọ́ àdánwò èmi àti ẹ fún kálukú mú wá sí mẹ́. Ṣé wọ́n á lọ tán ayé ọ̀sọ̀ pé àtúkùtù rẹ lọ́nà ọ̀run? Ṣé yóò sọ bẹ́ẹ̀ fún ọ ni àbí wọ́n dárò rẹ̀? Tọ́wọ́ wa rí bẹ́ẹ̀ Ọlọ́run. Wọ́n láì jókòó àwọn àfáà àti gbogbo wa tá a jókòó yìí. Wọ́n láì jókòó àwọn àfáà gbogbo wa tá a jókòó yìí. Àwọn bàbá wa tẹ́ ń bẹ wájú Ọlọ́run.